Gbogbo àwọn obìnrin tí wọ́n ń bẹ Ọlọ́run ọmọ tí wọ́n fẹ́ lóyún àlùbáríkà, tí wọ́n ní infertility problem, tí wọ́n fẹ́ conceive, tí wọ́n ní ovulation problem náà, general tí wọ́n ń bẹ Ọlọ́run ọmọ tí wọ́n fẹ́ lóyún, ẹ gbìyànjú ẹ bá mi wá ewé dágunró. Wọ́n máa ń pè lẹ́fọ̀ dágunró. Ewé náà ni ó máa ń ní ẹ̀gún tó máa ń gúnyàn lẹ́sẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ dágunró, ẹ̀gún dágunró, ewé dágunró. Ẹ wá ewé yìí. Tẹ́ bá ti wá ewé yìí, síwájú kẹ́ tó ṣiṣẹ́ yìí rárá, ẹ gbìyànjú nǹkan tẹ́ bá lágbára, ẹ fi sákàǹtì àwọn ọmọ aláìní. Ládàtà bá rí ń bẹ̀ kọ́lọ́run mú lọ bá fọdé láti Sheikh Al-Imam Al-Busayri Ọ̀nàgún. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Account number ní fáwọn ọmọ aláìní. Gbogbo ẹni ló fẹ́ conceive tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ tí wọ́n ní infertility problem lóbìnrin kó gbìyànjú kó wá ewé dágunró yìí. Tẹ̀tẹ̀ dágunró, ẹ̀gún dágunró tó bá ti wà ní tútù báyìí kó lọ kó kúnná. Tó bá ti kúnná dáadáa kó lọ imí ọjọ́ díẹ̀ mọ́, kó lọ ẹ̀gúsí náà díẹ̀ mọ́, kó lọ ata ìjọsìn tó ta wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kó lọ, kó wá mix gbogbo nǹkan yìí papọ̀ kó sè lọ́bẹ̀. Pọ̀nmọ́ agépọ̀nmọ́ kéékèèké díẹ̀ sí, á dẹ̀ fi ẹja aborí sí, catfish ẹja gbígbẹ aborí sí, á fi irú sí, epo pupa la fi ṣe, ẹ ní fi magí sí o, iyọ̀ nìkan lẹ́ fi sí. Tíru obìnrin náà bá ṣe kó jẹ́ kó máa jẹ́ tẹ̀léra, ó lè máa ṣe ní òòjọ́ kó ṣe lóòjọ́, kó ṣe lónìí kó jẹ́ lónìí kó tútù ṣe lọ́la, kó jẹ́ tẹ̀léra. Ẹni tó bá ṣe menstruate nínú àwọn tó bá fẹ́ lo irúṣẹ́ yìí, ó lè lo ọbẹ̀ sí táìmù tó menstruate fún gbogbo ọjọ́ kó máa jẹ́ everyday títí tá fi parí menstruation ẹ̀. Bí ìsìnì láì kó gbìyànjú kó súnmọ́ ọkọ ẹ̀, àdúrà àgbà. So àti tọkùnrin tó yẹ kí tọkọ lò, ẹ join wa lórí ẹ̀kọ́ nípa oògùn ìwòsàn page lórí Facebook. Ẹ lè gbọ́ tọkùnrin, àmọ́ fún gbogbo àwọn obìnrin tó ní ìpèníjà lórí oyún níní, lórí àìrọ́mọbí, lórí infertility problem generally, ẹ gbìyànjú ẹ lọ ṣe bí mo yẹ sọ yìí. Bí ìsìnì láì àwọn èèyàn ti ṣe dáadáa ni wọ́n fi ní kí n bá wọn ṣe fídíò ẹ̀ tí wọ́n dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a ti fún wọn ní ọ́díò ẹ̀ tá a ti kọ́ dáadáa. Gbogbo ẹni tó ń bẹ Ọlọ́run ọmọ, ẹ gbìyànjú ẹ lọ ṣe ọbẹ̀ yìí wò. Tẹ́ bá ní ìbéèrè ẹ pè wá sórí àbí kẹ́ WhatsApp wá sórí +2761295638 +27295638 email wa Nigeria number wa náà ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá sórí Nigeria number wa +2348034221159. Masalamu wa ila liqai.